Ǹjẹ́ ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Idris Okuneye tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky táwọn kan ń pè ní Mummy of Lagos? Wọ́n ní etí tó bá gbà lọ ó yẹ kó gbábọ̀ lọ́rọ̀ ọ̀hún. Tẹ́ ẹ̀ bá gbàgbé pé lówùúrọ̀ kùtù ọjọ́ Ajé ọjọ́ 21 ní ìròyìn jáde pé ọwọ́ tẹ Bobrisky nígbà tó fẹ́ máa fò fẹ̀rẹ̀ sá lọ sílẹ̀ olómìnira Benin kó tó di wípé àjọ EFCC rọ́wọ́ tó wọ́n sì mú padà wá. Tẹ́ ẹ̀ bá gbàgbé pé ọjọ́ 21 ọjọ́ Ajé ni wọ́n fi ìgbẹ́jọ́ wọn sí lórí ọ̀rọ̀ èyí tó ń wáyé láàrin òun àti VDM tó jẹ́ gbajúgbajà òǹsọ̀rọ̀ kan lórí ẹ̀rọ ayélujára. Wàyí o, ìgbìmọ̀ olùwádìí tí mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé Olúbùnmi Túnjí-Òjó gbé kalẹ̀ láti ṣe òfintótó bóyá lóòótọ́ ni Idris Okuneye ìyẹn Bobrisky akọ tó ń ṣe bí abo kò lo àkókò rẹ̀ tó tọ́ àti èyí tó yẹ kó lò lọ́gbà ẹ̀wọ̀n, léyìí tí wọ́n gbé èsì ìwádìí rẹ̀ jáde. Ìgbìmọ̀ náà tí akọ̀wé àgbà ní ọ́fíìsì Túnjí-Òjó Magdalena Ajani darí ẹ̀ sọ pé òun kò rí ẹ̀rí kankan pé Bobrisky sun ibòmíì yàtọ̀ sí inú ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn ìdájọ́ rẹ̀. Àbájáde èsì náà fi kún pé Bobrisky jẹ àwọn àǹfààní kan lásìkò tí ó wà ní àhámọ́ nínú ọgbà ẹ̀wọ̀n méjì tí wọ́n gbé lọ. Nígbà tó ń ka àbájáde èsì náà lọ́jọ́ Ajé, ọ̀kan lára àwọn ọmọ ìgbìmọ̀ olùwádìí ọ̀hún, Ojú Àgọmọ̀, sọ pé ọ̀daràn náà parí àkókò tó yẹ kó lò nínú ọgbà ẹ̀wọ̀n kò sì fi àkókò kankan sun ilé mìíràn. Ó ní ìgbìmọ̀ yìí kò rí ẹ̀rí kankan tí ó fi hàn pé ọ̀gbẹ́ni Okuneye sun ibòmíì yàtọ̀ sí ọgbà ẹ̀wọ̀n lásìkò tó wà ní àhámọ́ rẹ̀ tó bẹ̀rẹ̀ lọ́jọ́ 12 oṣù kẹrin sí ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2024, èyí tó jẹ́ oṣù mẹ́fà. Ìwádìí ìgbìmọ̀ náà tún fi hàn pé ọ̀gbẹ́ni Okuneye Idris gbádùn àwọn àǹfààní kan nígbà tó wà lọ́gbà ẹ̀wọ̀n tí ààbò rẹ̀ kéré àti ọgbà ẹ̀wọ̀n tí ààbò rẹ̀ pọ̀, ìyẹn maximum and medium prison. Lára àwọn àǹfààní tí wọ́n ní Bobrisky jẹ lọ́gbà ẹ̀wọ̀n náà ni ìyàrá tí àwọn ohun mèremère wà, àbẹ̀wò láti ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí àtàwọn ọ̀rẹ́ bó ṣe wù ú láìsẹ́ni tó dá a lọ́wọ́ kọ́. Àwọn àǹfààní míì tó tún jẹ ni jíjẹ oúnjẹ tó bá fẹ́, àǹfààní láti rán àwọn ẹlẹ́wọ̀n míì níṣẹ́, ẹ̀rọ amóúnjẹ tutù, ẹ̀rọ amóhùnmáwòrán. Ìgbàgbọ́ tún wà pé ó láǹfààní láti máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Ọgbà ẹ̀wọ̀n Kùjé ni wọ́n kọ́kọ́ fi ọ̀daràn náà sí tẹ́lẹ̀ kí wọ́n tó gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n Kirikiri tó wà ní Àpápá nílùú Èkó. Ohun tó ṣokùnfà ìwádìí àkọ́kọ́ lórí bóyá Bobrisky pẹ́ lọ́gbà ẹ̀wọ̀n àbí kò lo àkókò rẹ̀ tó lọ́gbà ẹ̀wọ̀n rèé o. Ìwádìí bẹ̀rẹ̀ láti mọ̀ bóyá lóòótọ́ ni Bobrisky lo àkókò rẹ̀ tó lọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn tí ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn kan Very Dark Man VDM sọ pé ilé ìtura ni ọ̀daràn náà ti lo àkókò rẹ̀. VDM fi ohun kan léde lórí ayélujára. Tẹ́ ẹ̀ bá gbàgbé ohun ọ̀hún nínú èyí tí Bobrisky ti ń bá ẹnìkan sọ̀rọ̀ tó sọ pé òun kò sí nínú ọgbà ẹ̀wọ̀n àti pé àwọn òṣìṣẹ́ EFCC gba owó gọbọi lọ́wọ́ òun láti wọ́gi lé ọ̀kan lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kan òun. Òun náà fa orí ayélujára ya. Ohun náà dá rògbòdìyàn sílẹ̀ àti sálàsúgbà lórí ayélujára tí ọ̀pọ̀ sì bu ẹnu àtẹ́ lu àwọn òṣìṣẹ́ àjọ EFCC tó fi mọ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n lórí ìwà àjẹbánu. Lẹ́yìn òrẹyìn, ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ké sí ọ̀gá àgbà àjọ EFCC, iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n ilẹ̀ wa Nàìjíríà, Bobrisky àti VDM láti wá sọ ohun tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ náà. VDM yọjú sí àwọn aṣòfin ọ̀hún àmọ́ Bobrisky kọ̀ láti yọjú. Látàrí ìdí èyí ni wọ́n ṣe sún ọ̀rọ̀ náà sí ọjọ́ 21 oṣù kẹwàá ọdún yìí, lẹ́yìn tó jẹ́ pé bóyá nítorí ìdí èyí ni Bobrisky ṣe ń gbìyànjú láti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ kó bá lè bọ́ lọ́wọ́ ìfojúwọ̀n àti ìfarahàn láti wá wí tẹnu rẹ̀ lórí ọ̀rọ̀ náà kó tó di pé ọwọ́ tẹ̀ ẹ́ nílẹ̀ olómìnira Benin nígbà tó ń fẹ́ fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ sá lọ sí orílẹ̀-èdè Benin láti lọ faraṣoko sí. Wàyí o, ìjọba àpapọ̀ ti wá jẹ́ kó di mímọ̀ pé a kò rí ẹ̀rí kankan pé Bobrisky sun ibòmíì yàtọ̀ sí ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn ìdájọ́ rẹ̀. Gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn àti olùgbọ́ ọ̀rọ̀ láwùjọ, kí lójú ìwòye yín sí ọ̀rọ̀ yìí? Ẹ láǹfààní láti fi ojú ìwòye yín ṣọwọ́ sójú òpó wa láti fi èrò yín wọ̀n. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé lórúkọ tèmi fún ìkànnì Yorùbá Gidi TV.
Clearing Freight and Logistics. Iṣẹ́ wọn dára, wọ́n ta sánsán, wọ́n kárí ayé. MDT Clearing Freight and Logistics. Bá a ṣe kárí ayé, bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia, lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé, àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà. Product sourcing. Ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀, àtò, àlétò. Iṣẹ́ wa yàn, ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólùléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ìkẹjà, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, tẹ subscribe sí. Yorùbá Gidi TV.